Aláròye máa wí o. Wike ti wọ gàù mínísítà ẹgbẹ́ rẹ̀ ti gbéná wojú rẹ̀. Mínísítà tó ń rí sọ́rọ̀ ààbò lórílẹ̀‐èdè yìí tó tún fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Zamfara Bello Matawalle ti bẹnu àtẹ́ lu ohun tí ẹlẹgbẹ́ rẹ̀ Nyesom Wike tí í ṣe mínísítà ìlú Àbújá ṣe sí ọ̀gágun AM Yerima, ìyẹn sójà tí ọ̀gá rẹ̀ ní kó bá òun máa ṣọ́ ilé òun kọ́ tó wà ní wọ́ọ̀dù Gàdúwà lágbègbè Gúdú nílùú Àbújá, èyí tí Wike àtàwọn ọmọọṣẹ́ rẹ̀ fẹ́ wó palẹ̀. Matawalle ní àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá àti bí Wike ṣe fọwọ́ líle mú ọ̀rọ̀ ilẹ̀ náà kì í ṣe ohun tó dáa rárá, pàápàá jùlọ sí sójà tó jẹ́ wípé iṣẹ́ tí ọ̀gá rẹ̀ ní kó ṣe ló ń ṣe. Ọjọ́rùú Wednesday ọjọ́ 12 oṣù kọkànlá ọdún yìí ni Matawalle sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó wáyé láàrin Wike àti ọ̀gágun AM Yerima nílùú Àbújá láìpẹ́ yìí. Bello Matawalle náà ni ó fajúro gidi sí ohun tí Wike tí wọ́n jọ jẹ́ mínísítà kan náà nínú ìjọba ààrẹ Tinubu ṣe. Ó ní gbogbo ọ̀nà ni mi ò fi faramọ́ ohun tí Wike lọ ṣe lórí ilẹ̀ náà rárá. Ṣáájú àkókò tó lọ sórí ilẹ̀ ọ̀hún ló ti kọ́kọ́ pe ọ̀gá àwọn sójà tí ìyẹn sì sọ fún Wike kó ṣe sùúrù náà pé òun máa ṣe ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó pe ọ̀gá àwọn ọmọ ogun ojú òfurufú náà, ìyẹn pẹ̀lú sọ fún un pé kó ṣe sùúrù náà pé òun máa ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ṣùgbọ́n Wike kò gbà, ṣe ló fà kíkọrí pé òun gbọ́dọ̀ lọ dá wọn lọ́wọ́ kọ lórí ohun tí wọ́n ṣe lórí ilẹ̀ náà ni. Ìgbésẹ̀ rẹ̀ yìí kù díẹ̀ káàtó, kó yẹ kó lọ sórí ilẹ̀ náà débi wípé a máa wá sọ̀rọ̀ ṣàkàṣàkà sí sójà tó bá níbẹ̀. Bí èèyàn bá rí sójà kọfín, olórí orílẹ̀-èdè yìí lórí fín yẹn. Lójú ìwòye tèmi o, kò yẹ kí Wike lọ sórí ilẹ̀ náà mọ́ rárá. Ó pe ọ̀gá àwọn sójà nípa ọ̀rọ̀ náà, ìyẹn ní kí ó ṣe sùúrù. Ó pe ọ̀gá àwọn ọmọ ogun ojú òfurufú, ìyẹn náà ní kó ṣe sùúrù. Bẹ́ẹ̀ kì í ṣe sójà tí Wike bá lórí ilẹ̀ náà ló dédé lọ síbẹ̀. Àwọn kan ni wọ́n sọ wípé kó bá àwọn máa ṣọ́ ilẹ̀ náà, pẹ̀lú pé bí Wike ṣe sọ̀rọ̀ burúkú sí i, kò fọ̀rọ̀ rẹ̀ ṣe ìbínú rárá, ó bọ̀wọ̀ fún un ni. Ṣùgbọ́n ohun tí mínísítà yìí sọ sí sójà náà níta gbangba kò dáa tó. Ó yẹ kí Wike mọ̀ dájú pé béèyàn kan bá sọ̀rọ̀ àbùkù sí sójà orílẹ̀-èdè yìí, olórí orílẹ̀-èdè yìí, ààrẹ Tinubu, ní tòun sọ̀rọ̀ àbùkù sí, a kò ní gbè lẹ́yìn ohun tí kò dáa. Bó bá jẹ́ pé sójà ọ̀hún ló jẹ̀bi ni, tàbí pé sójà kan ló hùwà ọ̀daràn sí ará ìlú, a máa fìyà jẹ ni. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí, ọ̀gágun AM Yerima kò jẹ̀bi o. Iṣẹ́ tí wọ́n rán ló jẹ́, nítorí pé Wike kì í gbà sí èèyàn kankan lẹ́nu ló ṣe lọ sórí ilẹ̀ náà láti lọ dá wọn dúró. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.